ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo nípò nǹkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mo ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. ẹ ṣé o. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn mi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wò mí Ọlákúnlé Fásùgbà lórúkọ mi ìkànnì Yorùbá Gidi TV ilẹ̀ ń wò yìí ẹ jẹ́ n sáré máwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ yìí tó kọjá sí òní ká sáré mú wá fúnra wa. ǹjẹ́ lẹ mọ̀ wípé ìyá kan dìídì wo ọmọ ẹ̀ sùnsùnsùn ó farabalẹ̀ fún kó bímọ bíbímọ tó sì bímọ ó gbé ọ̀bẹ lé lọ́wọ́ ó ní kó gún ọmọ ẹ̀ pa ọmọ tuntun jòjòló tó ṣẹ̀bí. ǹjẹ́ kí ló dé? ìyá yẹn ń jẹ́ ó di mímọ̀ wípé inú òun ò dùn sí bọ́mọ òun ṣe gboyún ó jẹ́ ìbànújẹ́ ọkàn fóun. ṣé orí fífọ́ lògùn orí ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ó sì pa ọmọ yìí. ìyẹn fi hàn bí ìwà ọ̀dájú bó ṣe jinlẹ̀ tó bó ṣe gbilẹ̀ tó láwùjọ wa lónìí. bẹ́ẹ̀ bá rí èèyàn yín kan tí ń kárí sọ tàbí tẹ́ rí pé inú ẹ̀ ń bàjẹ́ ẹ má fi ìbànújẹ́ kún ìbànújẹ́ ò ṣe ní ẹ pé kẹ́ ẹ béèrè tí ń ṣẹlẹ̀ sí i ó bá sì fi àṣírí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí hàn yín kì í ṣe pé kẹ́ ẹ tó dákun kó má dàbí pé ìṣẹ̀lẹ̀ tó ń bu iyọ̀ sójú ọgbẹ́ tó ní. ọmọbìnrin tó bẹ́ odò lẹ́kọ̀ọ́ ó ti farahàn wípé DSS officer lọmọbìnrin yìí ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ àwọn nǹkan tó dáa kan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí ni. ìwádìí ń lọ lọ́wọ́ lórí pé kí ló bí bó ṣe kó sódò yìí bó tiẹ̀ jẹ́ pé ẹni tó ń wa Uber tó gbé sọ wípé òun àti boyfriend ẹ̀ ní àjọsọ ọ̀rọ̀ kan tó fa ìjà tó àti bínú kó tó di pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣá wọn lọkùnrin ṣẹ̀ṣẹ̀ propose sí ni. ìyẹn bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ní láti kà sí ti gbọ́ yín kó tó di pé màá lọ tààràtà sórí tó gbé mi wá gan lásìkò yìí. ó ní tí ẹnìkan tó ń gbé ní Ìbàfò níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn Rosemary Obidima lórúkọ ẹni yẹn ń jẹ́. wọ́n lẹ́ni yẹn sọnù wọ́n ń wá wọn ò rí gbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ ohun tá a tún gbọ́ ni wípé ó ti kú. ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé obìnrin jẹ́ nìkan tó ti bí ọmọ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bí. ó jáde wípé òun lọ sí ṣọ́ọ̀bù òun ní Àpápá lẹ́kọ̀ọ́ ní November 2. ogun ó jáde kò délé ó relé kò roko kò dóko kò ní ìṣẹ̀lẹ̀ sẹ́nì kankan wà. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí ìyá ọlọ́mọ márùn yìí ó lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ kò sì padà wálé mọ́ ìyẹn ní November 2. ìròyìn fi yé ni wípé ọmọ ẹ̀kan tó rúkọ ẹ̀ ń jẹ́ Daniel òun ló bá sọ̀rọ̀ káyìn ní nǹkan aago 10 alẹ́ lọ́jọ́ náà. nígbàtí Daniel àtàwọn àbúrò ẹ̀ yòókù tí wọ́n dẹ̀ ń bá sọ̀rọ̀ tí wọ́n ń pe fóònù ẹ̀ ọlọ́kùnrin kan ló gbé kọ́ọ̀lù yìí tó sì ṣèkìlọ̀ fún wọn pé kí wọ́n má pe òun mọ́ o wípé Delta lòun wà. Daniel ìyẹn ọmọ ìyá yìí ó bóníròyìn sọ̀rọ̀ ní àná ó sì ṣàlàyé wípé n táwọn gbọ́ kẹ́yìn rèé o n tí àwọn gbọ́ kẹ́yìn rèé ẹni káwọn má pe òun mọ́ nígbà táwọn ń pè é. now tí mo fẹ́ fàyọ mẹ́ ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè Nàìjíríà ti di orílẹ̀-èdè tó nira púpọ̀ láti gbé. iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Kétu àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí. nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá yìí wá pe ọmọ yìí ìyẹn Daniel àti ọ̀nkù ẹ̀ kan pé kí wọ́n wá ná ságọ́ ọlọ́pàá kí wọ́n wá wo òkú kan ń bẹ̀ lára àwọn òkú tí wọ́n rí gbé. àwọn òkú yìí dẹ̀ jẹ́ ara àwọn tí wọ́n mú
tí wọ́n wọ ọkọ̀ ẹmọ tí wọ́n wọ one chance ọkọ̀ one chance lẹ́kọ̀ọ́, wọ́n pa ìyá yìí, wọ́n gba tó wà lọ́wọ́ ẹ̀. Nígbà tí ọmọ yẹn rí, ó rí pé ìyá òun ni lóòótọ́. Ọ̀rọ̀ one chance ó ti wá pọ̀ báyìí nílùú, one chance bus, one chance car. Ẹ má gbàgbé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí àbúrò mi Tóbilọ́ba Fásùgbà Bẹ́mbẹ́yẹ́kẹ́ tí Ọlọ́run kó ẹ̀mí ẹ̀ yọ, tọ́lọ́run yọ kúrò nínú ewu. Bó ti ẹ̀ jẹ́ pé wọ́n gba tó wà lọ́wọ́ ẹ̀, wọ́n gba fóònù ọwọ́ ẹ̀, gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. Àwa lẹ́nu ọpẹ́ lórí ìyẹn, mélòó rú ẹ̀ ló ń ṣẹlẹ̀. À ń pariwo Boko Haram lọ́tún, Fúlàní ajínigbé lósì, àwọn eléyìí náà tún ń ṣiṣẹ́ tiwọn. Lẹ́nu àìpẹ́ yìí ọmọdébìnrin kan wà nílùú Abẹ́òkúta, tailor ló ń ṣe, fashion designing, ó dẹ̀ ń taṣọ. Ẹnìkan wá pé kò lẹ́nìkan tó nílò aṣọ, ẹni tó nílò aṣọ yẹn wá lóun wà níbì kan lágbègbè Láfẹ́, wá kó wá bò níbẹ̀. Ọmọbìnrin yìí sì lọ láti lọ bá láti lọ fi rú aṣọ tó wà hàn. Ló bá ní káwọn ọmọ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì, kó sínú mọ́tò káwọn jọ sọ̀rọ̀. Bó ṣe kó sínú mọ́tò, ìyẹn náà ló mọ̀mọ́ láti lọ Abẹ́òkúta, wọ́n lọ drop ẹni tó gbé yẹn lọ drop ẹ̀ sí Ṣàngó. Nígbà tán drop ẹ̀ tí mọ́tò yẹn lọ tán, lójú ẹ̀ tó là. Ẹ wòye àwọn èèyàn tí wọ́n ti jí gbé bẹ́ẹ̀, tí wọ́n ti gbé bẹ́ẹ̀ tí wọn ò gbé sílẹ̀, tí wọ́n lọ lò fóògùn. Torí ẹ̀kọ́ bí oṣù December ṣe ń súnmọ́ àsìkò bàbá bàtà wà yìí, àwọn èèyàn máa ń fẹ́ wá owó ọdún, pàápàá lásìkò tí ìlú tó ti wá le sí i. Kí gbogbo ẹ̀yin ìyá lọ́mọ ẹ kìlọ̀ fáwọn ọmọ yín tó jóbìnrin kí wọ́n ṣọ́ ẹni bá rìn ṣọ́ ẹni bá rẹ́ lásìkò yìí. Àsìkò yìí ṣe àsìkò tá à ń bọ́kùnrin kiri, pàápàá àwọn ọmọ yahoo, nítorí pé wọ́n ra fóònù fún wọn, raṣọ fún wọn, ra bàtà fún wọn. Ó máa ń jẹ́ àkóbá púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin. Àkóbá ló máa ń jẹ́ fún wọn. Tó bá jẹ́ wípé wọ́n ń dúró de àwọn fẹ́ gba owó, àwọn fẹ́ gba fóònù lọ́wọ́ èèyàn kan, ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ tún wá ìròyìn míì lára àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ wa kí n tún wá fún yín. Ẹ jẹ́ wá ìròyìn míì lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin ìlú wa tó gba pé kíyèsára gan ni. Ìròyìn kan tó rẹ̀ nípa ọkùnrin kan ọmọ ọdún 39 tó pa ìyá ẹ̀. Ọmọ yìí Nurudeen Bákàrè lórúkọ ọkùnrin yìí, 41 years old ni. Ó ń jẹ́jọ́ lọ́wọ́ báyìí nílé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ní Tafawa Balewa Square. Ó wá ṣàlàyé ńbẹ̀ wípé ṣe lòun gbọ́ ohun kan tí ń sọ pé kóun pààyàn. Nurudeen ọdún 12 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Nurudeen lò ní abroad. Nurudeen ọdún 12 ọ̀tọ̀ọ̀tọ̀ ló lò nílùú òyìnbó kó tó di pé ó wá sílé tó sì gba ẹ̀mí lẹ́nu ìyá ẹ̀. Ní onídàájọ́ Modúpẹ́ Nicholas ló ń gbọ́ ẹjọ́ ẹ̀. So ó ṣekú pa ìyá rẹ̀ Abọ́sẹ̀dé, 65 years old nìyá ẹ̀ tiẹ̀. Ó ṣekú pa, ó gún ní ọ̀bẹ nígbà tó dé. Nígbà tó wọ́n ń sọ̀rọ̀ nílé ẹjọ́ ní Thursday, ó ní ẹ wò oríṣiríṣi ohun ló máa ń gbọ́ wípé kóun gún èèyàn pa, kóun pààyàn, kódà ní inú àhámọ́ ibi tí wọ́n fi hàn sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní onídàájọ́ ló bá ní ẹ̀yin tí ẹ̀gbẹ́nu dákẹ́ ná, ó wulẹ̀ sọ kankan. Ó pe àwọn tó jẹ́ prison officials, àwọn tó ṣiṣẹ́ ọgbà ẹ̀wọ̀n yẹn, ó ní kí wọ́n wá sínú kóòtù, pé kí wọ́n gbé láàárín àwọn ẹlẹ́wọ̀n tí ń bẹ lẹ́wọ̀n yìí, ẹ gbóhùn sọ́tọ̀ o, ẹ má jẹ́ ó darapọ̀ máwọn yòókù o, kó mọ̀ jẹ́ pé yóò tàn pààyàn ní ìsìn lọ́rùn nínú ọgbà ẹ̀wọ̀n. Ó sì sún ẹjọ́ ẹ̀ sí February 2, 2023 ọdún tí ń bọ̀. Oríṣiríṣi ní ń ṣẹlẹ̀ nílẹ̀ wa o, oríṣiríṣi ní ń ṣẹlẹ̀ nílẹ̀ wa. Ẹ̀dùn ọkàn ńlá gbà ló jẹ́ fún mi nígbà tí mo tún rí bí àwọn owó wa ṣe bàjẹ́ bàlùmọ̀. Ìyà ń jẹ àwọn èèyàn tó báyìí, àwọn kan sì ń kó owó pamọ́ títí tí owó fi ń bàjẹ́ báyìí. Ẹ̀yin náà wo owó yìí, ó mà ṣe o. Níbo la ń lọ nílẹ̀ wa? Àwọn olóṣèlú yìí níbo là ń lọ?
wọ́n múra sílẹ̀ de ìdìbò 2023 báyìí nìsín, ọ̀pọ̀lọpọ̀ owó míì ló sì wà ní pamọ́. Ẹ kó owó pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀ náà, owó ń bàjẹ́ nígbà tí ebi ń pa àwọn èèyàn. Tí ẹ bá lọ sáwọn hospital wa lónìí, ilẹ̀ ilẹ̀ làwọn èèyàn ń sùn kò sí bẹ́ẹ̀dì. Tí ẹ bá lọ sáwọn hospital wa lónìí, àwọn èèyàn fẹ́ sanwó hospital, wọn ò rówó san, wọ́n sì ń kú nítorí pé wọn ò rí ìtọ́jú. Ebi ń pa àwọn èèyàn ń ṣiṣẹ́ àṣekára láì rí nǹkan jẹ. Ibi tí nǹkan ń lọ báyìí, ìlú nira púpọ̀ fáwọn èèyàn láti gbé. Àwọn kan sì ń fi ìwà ọ̀dájú lòpọ̀, wọ́n ń fi ìwà ọ̀dájú lólé ayé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tí 2023 bá tún wá dé, ọ̀pọ̀lọpọ̀ ó tún wá máa tẹ̀lé wọn lẹ́yìn, sáré jàǹgàlà gbóngbóló, ẹ̀lẹ́ fẹ́ dìbò fáwọn tí ó hàn yín léèmọ̀, tí ó tún fìyà jẹ yín lọ́dún 4 míì. Ìdí nìyí tá a sí pé òmìnira Yorùbá ní ká béèrè fún, ká panupọ̀ béèrè fún. Àìrìn pé ejò ní jẹ ejò níyà, bọ́ká bá ń lọ níwájú tí ṣègbè tẹ̀lé, tí paramọ́lẹ̀ fọ́lò ẹ̀, tí ejò ọ̀gbá tó gbà tí kò sọ́dẹ tí yóò dúró. Àìrìn pé ejò ní jẹ ejò níyà. Ẹ ṣáà mọ̀ Gbẹ́ngà Adébóyè tó ní àìrìn pé ejò, ẹ ṣáà mọ̀ kò ń jẹ ejò níyà rẹpẹtẹ. Gbẹ̀yìn bẹ́bọjá tá à ń ṣe ni ò ní jẹ́ kí Yorùbá ó tètè bọ́ ń bẹ̀. Àfi ká má ṣe bẹ́ẹ̀ mọ́, ká má dalẹ̀ ara wa. A ò gbọdọ̀ dalẹ̀ ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àwọn gómìnà wa náà, iṣẹ́ ń bẹ púpọ̀ fún wọn láti ṣe. Iṣẹ́ ń bẹ púpọ̀ fún wọn láti ṣe. Jọ̀wọ́ la fẹ́ ṣe lè dá. Ìyà ń jẹ mẹ̀kúnnù. Ìyà ń jẹ mẹ̀kúnnù. Lagos Ìbàdàn expressway ó ti di pápẹ́ ẹkú báyìí fárìnrìn àjò. Kò sí tí wọ́n rí ṣe sí. Bó ti ẹ̀ jẹ́ pé lọ́wọ́ yìí wọ́n láwọn Àmọ̀tẹ́kùn àtàwọn ọdẹ àtàwọn ọlọ́pàá wọn ní wọ́n ti ń ṣiṣẹ́ papọ̀ láti rí dájú pé ààbò dájú mẹ́ẹ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ wo làwọn gómìnà wa ti gbé láti fi ró àwọn Àmọ̀tẹ́kùn ìgan lágbára? Àbí ṣe ni wọ́n bẹ̀rù ìjọba Buhari? Ìrònú ọdún 2023 ní ti ń bẹnu ọpọlọ wọn. Kí lọ̀nà àbáyọ sí ìṣòro wa ni pé ká fi ìgbánú kan ṣoṣo ṣọ̀já, ká ṣètò bí Yorùbá Nation ṣe ṣe. Kò jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé bá a bá ṣe nǹkan kan lọ́nà kan tó bá mú èsì kan náà wá, àfi ká ṣe lọ́nà míì kó lè mú èsì tuntun míì wá. A ti dìbò, èsì kan náà ní mú wá. Ẹ jẹ́ á tún ṣe lọ́nà tuntun míì. Irú Tinubu tó yẹ kó gbárùkù ti ọmọ Yorùbá, iṣẹ́ ẹ ti ń fihàn bíi pé ọ̀rọ̀ Yorùbá ò ká lára. Bí nǹkan kan tó só, kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá kí a ó ti lọ, a ti fi nǹkan ránṣẹ́. Àwọn tí wọ́n jí gbé wọ̀nyí, tí wọ́n gbowó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ wọn ní òpópónà Lagos Ìbàdàn expressway, kí ni Tinubu ṣe sí? Èyí tó ṣẹlẹ̀ káàkiri tí ròyìn gbé, kí ni Tinubu ṣe sí? Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì ń jí gbé tẹ́yìn ò mọ̀. Nígbà tí ròyìn ò bá gbé, gbogbo ẹ̀ náà kọ́ ni ròyìn máa gbé. Iṣẹ́ ń bẹ nílẹ̀ láti ṣe. Mo wá rọ̀ wá ní gbogbo ìletò, ní gbogbo ìlú kọ̀ọ̀kan, ká rí dájú pé a mú ètò ààbò wa ó le dandan. Ká rí dájú pé a mú ètò ààbò wa ó yí dandan. Ó ṣe pàtàkì púpọ̀. Ká ṣe ààbò lórí agbègbè wa. Àwa la dìfẹ́ǹdì ara wa o. Kò sọ́lọ́pàá kan, kò sí sójà kan níbì kan. A ò sì níjọba tí yóò dáàbò bò wá lẹ́yìn ká ṣiṣẹ́ yẹn fúnra wa. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o. Títí ìgbà míì tèmi àti yín tún máa pàdé. Ẹja máa múra gbàtàràgbà, ká máa múra gbàtàràgbà, ká máa mú gba ìgbà nínú gba ìgbà, ká máa fún gba àgbàlagbà tí mẹ́ẹ̀dẹ́gì ìgbà. Kí gba àgbàlagbà lè máa mú gba àgbà jẹ nínú gba ìgbà. Ní ìgbà ìgbà ta gbangba ìta gbangba láta gbangba. Tágbára sí làgbára fagbára rẹ̀ gbàtà lágbára lọ. Ó dìgbà kan náà. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní
ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ìfẹ́ wa fúnlẹ̀ wa o, fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ògo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ògo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ògo. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi ṣe oògùn ní láyé ìwé yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú. Ó ṣe kejì lórí rẹ̀. Is it right to be saying that to the president of the chief? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní ṣe ó dìbò. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. Ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtú rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀. Àbí tá lóun bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. Ṣàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó ẹnì kò jórí. Ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀. Fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò. Fẹ́lá ò sọ fún ní wèrè olóore. Ọlọ́run ṣe pọ̀ ti Fẹ́lá ní ìsìn. Tó yàn bá fẹ́ kọ́ bí Fẹ́lá, àyànmọ́ Fẹ́lá nù o. Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà. Tí ò bá ní jẹ́ nǹkan tó kò lè láǹdì ẹ̀. Gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.